tún kú dédé àsìkò yìí níbi gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀lẹ́ káàkiri ká ló mọ́ mu wá fún yín bó ṣe gbóná fẹ̀lifẹ̀li àwọn ìṣẹ̀lẹ̀ yálà labara òṣèlú abara ìròyìn amúlùdùn tàbí abala eré ìdárayá ṣe àgbọ̀lé fújì náà la àbáyò tá ti mọ̀ mu wá fún yín bó ṣe gbóná fẹ̀lifẹ̀li bí gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Ayinde àti àwọn àfáà ti ṣe síbẹ̀ tí wọ́n ń tàkùrọ̀sọ tí wọ́n ń ṣe give and take lórí ọ̀rọ̀ wípé ọmọ ilé ìjọ mímọ́ ni mí ò bẹ́ẹ̀ mo tún kọ́ church pàápàá léyìí tí Alhaji Wasiu Ayinde fi léde níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí a gbé jáde nínú fọ́nrán kan ìṣáájú ṣé ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló ti di àárín léyìí tí àwọn àfáà ti ń gbà bí ẹni gba ìgbà ọtí òun náà ló ṣokùnfà bí àfáà Dr. Sherifudeen Gbadebo ti ṣe jáde wá báyìí láti wá fi èrònú hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ wípé ẹlẹ́bọ lóògùn pátápátá gbáà ni Alhaji Wasiu Ayinde ó sì jẹ́ kó tún di mímọ̀ wípé ìwà náà ó ṣe bẹ́ẹ̀ ó wọ́pọ̀ láàrin àwọn olórin yìí wá pé à ń kúrò nínú ẹ̀sìn kan à ń lọ sí òmíràn bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ jẹ́ ká kọ́kọ́ jọ wò fọ́nrán eléyìí nítorí Alhaji Wasiu Ayinde náà ti fi èsì ọ̀rọ̀ síta o látàrí bó ti ṣe fi orin ìṣẹ̀lẹ̀ tó fi sí ojú àgbo nínú fọ́nrán kan eléyìí náà ṣe bẹ́ẹ̀ ó fi hàn gbangba wípé ọmọ olóòjọ́ mímọ́ ni bàbá lóòótọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ church gan pàápàá ẹ wò ìyàtọ̀ bá kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá wa fi sọ sí abala àríwísí ìyẹn comment section tó ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wò fọ́nrán eléyìí. kọ́ sọ pé bó ṣe jẹ́ mùsùlùmí yìí báyìí o ọmọlẹ́gbẹ́ ṣọ́ọ̀ṣì báyìí ọmọlẹ́gbẹ́ ṣọ́ọ̀ṣì gidi ní ọ tí èsì tàwádà kọ́dọ̀ ti kọ́ ṣọ́ọ̀ṣì fún ọ rí ṣé ìsìláàmù náà ni ọ gbà bẹ́ẹ̀ ọmọ ìsìláàmù ẹlẹ́bọ lásán káfìrí ẹlẹ́bọ lásán káfìrí ṣé ìsìláàmù náà ni ọ gbà kọ́ ọmọ lọ sí church ó ní ọ̀hún olúwakáni ọ̀sọ̀nà àbí ó ní ẹ má bu ohun wọn ọmọ ibi tábìlì ó ti gba ní ó ọmọ ibi tábìlì ó ti gba àbí ó ní ẹ̀dá ọkùnrin àdéhùn tó dé bá òun pépè mọ́ṣáláṣí òun ṣe gbogbo ẹ̀ òun ṣe sàrà àti tíkọ̀gbà iṣẹ́ tó ń kàn lọ tọ́ọ̀tù lọ́ba kú ń bẹ̀ àkọọ́lẹ̀ orí ibu ní bẹ̀ fún ọ. òfin Islam sílẹ̀ ọmọ báńkà míì àkọọ́lẹ̀ orí ibu ní bẹ̀ fún ọ. kì í máa ṣoríire nípò olówó kì í máa ṣoríire nípò ọlọ́lá kì í máa ṣoríire nípò ọkọ́lé ọkáàtì kì í máa ṣoríire ní pé bóyá bàtà rẹ̀ kànga tó ń wọ̀ ó lè kọ́lé ń bòmí. And then what? Lẹ́yìn gbogbo ẹ̀tọ́ bá wọ náà kọ́ tí wọ́n máa kí ọkọ̀ oríire ní àbórí ibú rẹ̀ gbanagbana kì í máa sọ orí ibú ní kó orí jẹ orí mu kì í máa sọ orí ibú ní kó gbélé ayé òrí pọ̀ àwọn àtìrandíran rẹ̀ kò sí ọ̀rọ̀ amátòrì kì í sọ orí ibú náà ń pélé yẹn tó bá di lọ́la kìyàmọ̀tọ̀ wàlìjánà tí wọ́n sọ pé ó jìyàrí torí Islam ọgbà ma sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ọmọ sọ̀rọ̀ kẹfìrí ọmọ amúmi sí àwọn ọ̀gbẹ́sìn yà láìlérò àwọn asini lọ́nà náà tún máa sọ pé nítorí bá wúyàn lèyàn lè ṣe but nítorí ságbàgbọ́ ni pé Islam rẹ̀ ọ̀bàjẹ́ ẹ gbọ́rọ̀ ó ti bàjẹ́ láti jò kó tó di pé ẹni tó kéde pé káfìrí lòun kéde pé káfìrí lòun títí ń hùwà káfìrí ló ti káfìrí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún sọ fáwọn èèyàn pé ká ẹ lè mà ní ká ẹ má ṣe òmu ẹ má ṣe òmu ọba yín ṣe ìsìláàmù yín má kò sì jẹ́ tuntun ṣé mo pé nínú páwọn èèyàn ń wá àti gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọmọ fẹ́ gbajúmọ̀ ẹni wọ́n ṣe máa ń ṣẹbọ lórúkọ ọmọ fẹ́ gbajúmọ̀ wọ́n ṣe máa ń ṣe kèfèrí torí pé bí ẹni tún kọrin lápèjúwe ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe jálàbí ni àwọn ẹni tí ń ṣe jálàbí yẹn ká ní èso ń bára wọn gbẹdẹ pásítọ̀ lọ́wọ́ èwo wọn ò lè ti torí rẹ̀ ló máa bá yálà ń gbá kádùúgbò bó sì jẹ́ babaláwo náà ló tún wá tó náà òun fẹ́ dán tí wọ́n wò ṣé wọn ò ní ti torí tiẹ̀ náà lọ bá gbólóńgbò sínú agbádá kó jóná ráúráú bó sì jẹ́ pé lè má mú mí náà ló tún wá bá wọn ṣé wọn làwọn ò ní ràn lọ́ọ́ ni torí ẹ̀ lọ́dọ̀ tó ní jálàbí ẹ má bẹ́ẹ̀ nìkan wípé tí ń ṣe ọ̀dá ọ torí gbogbo wọn ló ń bára wọn bẹ́ẹ̀ náà làwọn eléré ẹ̀rí pé eléré kan náà ti síwájú sọ pé òun ṣe Islam mà tí ń bá ń ṣe Islam nǹkan tí tún kọrin orí ewu ńlá ló wà orí ewu ńlá ó kú bó ṣe rọ́nà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ká tó wá pé ó tún wá mú gbẹ̀ǹfín fọ́tọ̀ olóhùn tún ṣe Islam gama kí ló dé ó nítorí pé gbogbo tó wá ní Islam Arabic ni òun sì gbọ́ Arabic ẹ gbọ́rọ̀ Allahu Akbar
òkúkú sọ di Yorùbá nígbà tí ẹgbẹ̀rún gbèje irú rẹ tẹ bá lẹ̀ ṣe Islam kí ló rò pé dínkù fún Islam kí ló gbẹ̀rún yamuyamu rẹ fẹ́ ṣe fún kẹ̀kẹ́ lásán ká tó péré lúwé táńgọ́ ọmọ iyọ̀ ní ọ̀nà ọbẹ̀ ní abirú nínú ẹ̀fọ́ tákìtà bá yọ àmà wọ ọ̀ká kan náà tún á dé kan ní bona fide member ccc kan lò and then what tẹ́lẹ̀ náà kí ló ṣe fún Islam kí ni wúlò rẹ fún Islam torí ẹ̀dí Islam ṣe rí ni pé kọ́ mọ́ ìwọ́n tó bá fẹ́ di ọ̀kan nínú àti ń tẹ̀lé ó múra gidi torí pé Islam kan ló nídìí ẹ wọ́n ló nídìí ẹ ọjọ́ tí ó yọ ọkọ̀la ọjọ́ tí ó yọ ọkọ̀la wá gbà tó bó ṣe rí ní Islam wọ́n kọjá gbogbo bẹ́ẹ̀ ẹ rí i pé à ń fi ẹ̀sìn kálẹ̀ à ń lọ ṣe kan wọ́n kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn olórin tẹ́lẹ̀ náà kọ́kan tó pera ẹ̀ lọ́mọ ṣọ́ọ̀ṣì ológun ni ológbò ni oníṣẹ̀ṣe ni Islam ò ti sí mẹ́tí pẹ́ ìbá náà ní wọ ìpèbí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Islam ní ká wọ pèbí àwọn máa ṣe sọ̀látùl fájìrì ń pèbí ni àbí lóòrùn wọn máa ṣe ń bẹ àti ìṣáì ẹbí ṣírùkù wà kúfùrù yìí náà ni ọjọ́ tí ó yọ ọkọ̀la ọjọ́ tí ó yọ ọkọ̀la wá gbà tó bó ṣe rí ní Islam wọ́n kọjá gbogbo bẹ́ẹ̀ ẹ rí i pé à ń fi ẹ̀sìn kálẹ̀ à ń lọ ṣe kan wọ́n kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn olórin tẹ́lẹ̀ náà kọ́kan tó pera ẹ̀ lọ́mọ ṣọ́ọ̀ṣì ológun ni ológbò ni oníṣẹ̀ṣe ni Islam ò ti sí mẹ́tí pẹ́ ìbá náà ní wọ ìpèbí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Islam ní ká wọ pèbí àwọn máa ṣe sọ̀látùl fájìrì ń pèbí ni àbí lóòrùn wọn máa ṣe ń bẹ àti ìṣáì ẹbí ṣírùkù wà kúfùrù yìí náà ni bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yòókù náà ni ta ní nínú wọn ní èso ògùn ọ̀pọ̀lọpọ̀ èsè mùsùlùmí jama. ẹ káàbọ̀ padà àbẹ́rì pé ọ̀rọ̀ òṣì bẹ́ẹ̀ ò lágbára ò lè kínkà ó pàkàṣọ báyìí ẹ tún jẹ́ ká jọ wo fọ́nrán Alhaji Wasiu Ayinde níbi tí wọ́n ti fi orin ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi ń dárayá. ṣe tèmi ni yóò wà má ṣe fẹ́nu àjẹ́ tèmi ni yóò wà má ṣe fẹ́nu èèyàn kankan. ọ̀rọ̀ náà lẹ
ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ mo lérò pé ẹni ọ̀kan sí méjì láti bá ṣìkìn láti bá fi dá sí gbogbo awuyewuye tó ṣe bẹ́ẹ̀ tó wà nílẹ̀ yìí ẹgbọ́n ṣé lóòótọ́ ni pé kèfèrí ni Alhaji Wasiu Ayinde o látàrí bí wọ́n ti ṣe fi ẹ̀sìn Islam sílẹ̀ tí wọ́n lọ ṣe ẹ̀sìn Kristẹni lẹ́yìn tí wọ́n sì fi léde wípé ọmọ olùjọ mímọ́ ni àwọn sì tún kọ́ chọ́ọ̀chì gan pàápàá wọ́n sì ní ìwà wọn ṣe bẹ́ẹ̀ ó wọ́pọ̀ láàrin àwọn olórin ẹgbọ́n ṣe ti torí pé bóyá àwọn olólùfẹ́ wọn jẹ́ Kristẹni ṣe ìdí ẹ̀ náà ló ṣe okùnfà tí wọ́n ṣe padà sí tí wọ́n fi lọ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́sìn Kristẹni ìyàtọ̀ bá kò sí yín ẹ má gbàgbé láti bá wa fi sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section kẹ́bà láìkẹ́sì bá ṣe ẹ̀kẹ́ fi sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dicky Naija TV àwa nìsín ní tòótọ́ àtúmọ̀ bá ìpàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà ẹ ṣe fún ìwò àti gbogbo tí ẹ̀ ń gbọ́ wa àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.